ọmọ Adégbóyèga mo kí ẹ kú oríire Ajé Abuduga ní Yumi bàbá wa Shiva Abiduga ní Yumi Adisade ọmọ Adégbóyèga FCA Adisa bàbá wa ọmọ Adégbóyèga aṣíwájú àdínì gbogbo Ẹ̀gbá pátápátá Àdìsá Adémi bá mi ọmọ Adégbóyèga alákòóso gbogbo òwú pátápátá bàbá ti jẹ́jẹ́ sí ọmọ Adégbóyèga ọkọ̀ àwẹ̀ ní Síkírátù tí ò sí láyé mọ́ ọkọ̀ Múyìbátù mi ọmọ Adégbóyèga ọkọ̀ Rísíkátù ọmọ Adégbóyèga Ṣìbàdí Sága ni o olórí gbogbo Ansarudeen ọmọ Adégbóyèga ọkọ̀ dúró níkẹ́ ọmọ Adégbóyèga owó bàbá Afusa bàbá Mọ́ríà bàbá Aisha Tumi Táíwò bàbá Mọ́ládé bàbá Ajani Ṣẹ́fíù tó ń jẹ́ Tẹ́sákò bàbá Ìṣọ̀lá Kìjìmọ̀ bàbá Déọlá Ọlọ́run túbọ̀ bá wa dá wọn sí Àjìgà ní yùwọ́ ọmọ Adégbóyèga. Ọlọ́run kò túbọ̀ bá wa dá wọn sí Àjìgà ní yùwọ́ ọmọ Adégbóyèga. Àdìsá Adé bàbá Kúnlé Tẹ́sákò. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Wọlá ọ̀rẹ́ Ànábì mú wọn mọ̀. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Ọlọ́run kò túbọ̀ bá wa dá wọn sí. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. 90 years bá wa sábà. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. 90 years lórí ilẹ̀ ayé. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Tó ń tẹnumọ́ 90 years bá wa sábà. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Àdọ́rùn ọdún wa sọ́kọ́. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Àdọ́rùn ọdún wa wà sá o. Àjìgà ní ìwọ ọmọ Adégbóyèga. Adégbóyèga o. Adégbóyèga. Ìlàyé Olúwa ọba tó láyé. Ìwọ la fọpẹ́ fún, ìwọ la fi yìí fún, lórí ilé, lórí yàrá, lórí ẹbí, lórí ìlú, lórí ẹbí Adégbóyèga.
ṣe wọn lọ́wọ́n ọba ló ṣe ń ṣọlá. ọlọ́run tó lùyàn pa o níjọ́ tán bí ọlọ́run tó lùyàn pa lọ́mọdún kan ọlọ́run tó gbẹ̀mí èèyàn lọ́mọdún márùn-ún ó dàgbà ní yùsì tó fi pé 90 ẹ̀ ò rí iṣẹ́ ọlọ́run. jẹ́jẹ́ sí abẹ́ orí iṣẹ́ ọlọ́run. ó tún dá bàbá mi sí kò dá sí lásán. ó fọmọ tó dájú nkì wọn. òyìnbó elépo Texaco bàbá yìí gangan ló ń jẹ́ Texaco. bí bàbá bá ń bẹ láyé bọ́mọ ẹ̀ bá ń rọwọ́ mú ìwúrí ńlá ní fún bàbá ọmọ. ọlọ́run kó má pa wá ní kékeré o jẹ́ kí n rí ọmọ wa ó ṣojú wa kì í ṣe pé kọ́mọ fún wa lówó oúnjẹ ìyẹn ní dandan. ìyá máa jẹ mí má jẹ ní tó ń fẹ́ràn mi ṣé kí lẹ́mí dáadáa bó ṣe ṣe tàdí sáàgà ní omi. bẹ́ẹ̀ bá wọlé àdìsá fúnrara bàbá ló ń jẹun wọn ò fóúnjẹ ẹnu bàbá ìyẹn tọ́pẹ́ ó ń dìde tọ̀ ìyẹn tọ́pẹ́ ó ń sì wá dọ́nà ìyẹn tọ́pẹ́ àjọ ń sọ̀rọ̀ kérékéré ìyẹn tọ́pẹ́ èyí ẹnu ẹ̀ pé péré apálẹ̀ ẹsẹ̀ lè kò sárùn kankan lára bàbá no single hypertension bàbá wa kébé lára ṣe bóyá mi ọ̀hún tún ni bàbá mu bóyá mi òdùrú kò yé mi bàbá wa dìgbìdìgbì òtọ́pẹ́ ọjọ́ pẹ́lọ́ o bá mi Premier Paint ọmọ bá ń kọ́lé ẹ̀ṣin ẹ̀kú ònáwó aláṣẹ Masilan àánú ń kọ́ ọmọ olówó òdùrú àwọn náà ń ṣe nǹkan ara wọn àwọn náà ń ṣe nǹkan ara wọn. aṣíwájú àdínì ni mò ń ké sí lọ́wọ́ ọ̀tún àdínì gbogbo Muslim alákòóso ṣòkòríò bàbá Hafsa bàbá Maria bàbá Aisha bàbá Mọ́ládé bàbá Jani Ṣẹ́fíù ló ń jẹ́ Texaco bàbá Jimoh Ìṣọ̀lá bàbá Adéọlá Adéyẹrí ọmọ olówó òdúró ọmọ ají fègbè ṣeré ẹ jẹ́ ká kí bàbá níṣojú ẹ o ẹ bá jẹ́ ká kí bàbá níṣojú wọn ọpẹ́ mi gígùn fún àtújọ máa péjọ tó ṣe 100 ní kábíyèsí o. ọmọ ajínigbé ṣeré ọmọ ìrìn ìjogún ọlá ọmọ ajínigbé ṣeré ọmọ ìrìn ìjogún ọlá ọmọ lọ́rọ̀ ọmọ lólówù ọmọ olówù òdúró ọmọ asọ̀rọ̀ gbìmọ̀. ọmọ òwú làkàtì gbogbo 90 years bá wa sábà òwú làkọ́dà o ṣìbàdí sága ní omi òwú làkọ́dà o gbẹ̀dẹ́lẹ̀ ẹ̀yẹ̀wò ìtàn o
délé ẹ̀yẹ̀ tán wò bẹ́ẹ̀ bá délé ẹ lọ yẹ̀wé tán wò ẹ lọ sílé Ifẹ̀ o ẹ lọ síbi aka ifá materials gbé wá kẹ lọ yẹ̀ tán wò wípé o òwú la kọ́ dá o. Bàmí ọmọ olówó dúró. Ọmọ owó kì í ṣe kà bẹ́ẹ̀ ni wọn kì í ránró. Àwí mẹ́nu kúrò nítòwú o. Ọmọ amọ̀lẹ́sẹ̀ bí alárí mọ̀lẹ́sẹ̀ òun ọ̀lẹ́ o. Ọmọ ọba nílé àárọ̀. Ọmọ abẹ́rí kò bí òjò. Bàmí Àdìsá ọmọdé Gbóyèga. Gbóhùn bá ṣe mọ́ bẹ́ẹ̀ lòun ṣe ìṣẹ̀ṣọ́ bàbá ráfíà òwú kì í kọjá ààyè wọn. Bó ṣe wù wọ́n náà ṣe tún ṣoge. Bó ṣe wù òwú ló ṣe ìṣẹ̀ṣọ́. Bó ṣe wù òwú ló ṣe ṣoge. Bó ṣe wù òwú ló ṣe ìṣẹ̀ṣọ́. Bó ṣe wù ló ṣe ṣoge. Owó ọmọ tó ń poro. Bàmí ọmọ tó ń poro. Tó ń poro yí olówó òdùrú. Ọmọ bá yẹyẹ. Ọmọ tó ń poro wojú ẹni fà. Èèyàn tó fòfò èèyàn tó fò tó poro. Olúwa ẹ̀ kò ní fojú rẹ lọ. Kábíyèsí ẹ o. Ọmọ Wu Kingdom ìbá ni mo ṣe. Ọmọ ìyá tó ń poro lówó dúró. Ṣubú 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 là ń lùlù ó tó ń poro lówó òdùrú. Ṣubú 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 là ń lùlù ó tó ń poro lówó òdùrú. Ṣubú 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 ó tó ń poro. Ṣubú 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 là ń lùlù ó tó ń poro lówó òdùrú. Ṣubú ṣubú ṣubú. Ṣubú 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 là ń lùlù ó tó ń poro lówó òdùrú. Ọlá máa ta o, ọlá máa ra, ọlá máa ta o. Ọlá máa ra. Wọ́n lè ní máa ra o. Ọlá máa ra. Èní máa ta o, mo ta o, mo ta o. Ọlá máa ra. Kò jẹ́ ká mẹ́ni tó ta nílé owó òdùrú o. Ó jẹ́ ká mẹ́ni tó ta lówó òdùrú bàbá wa. Ọlá máa ta. Èmi máa ra. Ọlá máa ta. Kò jẹ́ ká mẹ́ni tó ta lówó òdùrú o. Ọmọ Ajíbọ́sì mi. Ọmọ olómi tútù ẹsẹ̀ òkè. Bàbá ta ni bárọ́mì tútù tí ó bù bọ́ ijú. Àbí bàbá ta ni bárọ́mì tútù tí ó bù ṣọ́ra. Tútù tútù là ń bá nílé olórin Ṣìbàdé Gbóyèga. Àdìsá bàbá Ṣẹ́fíù mi. Bàbá Àjàní Ṣẹ́fíù mi. Àdìsá dé ọkùnrin ogun. Gbàbí má gbàbẹ, gbàbẹ má gbàbí. Ó fẹ́ràn ànábì mú wọn mọ̀ gidi gan. Kì í fi wákàtí márùn ṣeré. Ó náwó sẹ́sìn ànábì mú wọn mọ̀ Ọlọ́run bá mi tẹ́mi wọ́n sí o. Jẹ́ kí bàbá túbọ̀ dàgbà sí i. Máta èmi máa ta. Ọlá máa ra. Kò jẹ́ ká mẹ́ni tó ta lówó òdòrò. Èmi máa ta o. Ọlá máa ra. Máa ra. Èmi máa ta. Máa ta. Ọlá máa ra. Kò jẹ́ ká mẹ́ni tó ta lówó òdòrò. Láwù ẹ̀rẹ̀bẹ̀ o. Ẹ̀rẹ̀bẹ̀
àdìsá Adégbóyèga o. bàbá Kúnlé Tẹ̀sákò mi o. bàbá ti gègé sí i. bàbá Fúsàtù mi. bẹ̀rẹ̀ lé wọn o. bàbá Mọ́ríà. ọmọdé Kúnlé lẹ́ńgbò. owó lè lẹ́ lò. àdìsá dé. Adégbóyèga. owó lè lẹ́ lò. owó lè lẹ́ lò. Kúnlé owó lè lẹ́ lò. Kúnlé owó lè lẹ́ lò. owó lè là ń lò. yàrá fi ṣe o. bàbá Àìṣà o. bàbá Ọmọládé. bàbá Ṣọlá mi Jímọ̀ mi. bàbá Díọ̀lá Adéyẹrí. owó lè là ń lò. eléyìí bàbá wa. bàbá yìí bàbá rẹ̀. bàbá yìí bàbá dáadáa ni. òwúlà kọ́dà o lówùlà lákọ́dà o bẹ́ẹ̀ bá dòwú ẹgbẹ̀rẹ̀ tán wò. òwúlà kọ́dà o. òwúlà yíyẹ dòwú ẹgbẹ̀rẹ̀ wò. Àlàó Adéṣẹ́fì o. bàbá ní ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa. gbogbo celebrity tó ń bẹ níbí. èyí ni mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Akínyadé Adérelé. Kúnlé Tẹ̀sákò ní kí gbogbo wa. Aláàjì Rémi Ìṣítà. kábíyèsí Pókíáńkọ́. Adádé ọ̀hún ní rọwọ́rọsẹ̀. Ìsẹ́yìn orò mi. Ọmọ Bẹ́là. Lẹ́pa Ṣáńdì Fọláṣadé. Ṣèyí Fíyẹ́. Ṣèyí Ṣínkó. Pẹ̀lú Oyíndàmọ́lá. Tajudeen Abíọ́lá. Túnjí Táíwò Wẹ̀ṣẹ̀un. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ifá alẹ́ alẹ́ Ifá alẹ́ alẹ́ Òǹkàlẹ̀ alẹ́ 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 bọ́ìn 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 alẹ́ alẹ́ ajá Ṣèyí Fìyèrè
ṣèyí fi èèmọ kí o. alẹ́ ó ń ká alẹ́ pẹ́ẹ́n pẹ́ẹ́n Bashiru 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 bọ́dá ń Bashiru èmi ajẹ́bà tuntun ìwà ńlẹ́yìn o. kẹ́kọ̀ọ́ bá tètè dé èmi ajẹ́bà yẹn o. bọ́dá ń Bashiru mo ń làṣù mo ń làṣù. béèyàn bá ti jẹ béèyàn bá jẹ̀bà tuntun tán pẹ̀lú gbúre ọlọ́bọ̀rọ̀ níjò má lágbọ́nsẹ̀ náà tẹ́lẹ̀ lágbọ́nsẹ̀. ẹ ṣe akí gbogbo yín ẹ bá ń pàtẹ́wọ́ fún Alhaji Chief Dr. Shefiu Alao Adékúnlé. bàbá yẹn Dr. Shefiu Alao wọ́n mọ bàbá yẹn kì dáadáa wọ́n kì wọ́n tààrà wọ́n lọ sílé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èèyàn ti mọ̀ wípé ọmọ bàbá ni. èèyàn ti mọ̀ pé ẹni tó bá mojú ifá ní ń fewúrẹ́ dúdú bọfá èèyàn tó bá mojú ògún ní ń pa bìnírè ẹni mojú jẹ́bọ ó dà bára mi èṣù bèlèké ní fún un lákòókò adìyẹ jẹ. ẹ̀yin ọmọ wọ̀nyí rìn. sá. ẹ̀yin ọmọ wọ̀nyí rìn.